ẹ̀yin èèyàn ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o. Yorùbá ní tí ó bá dójú ṣíṣu fùrọ̀ àlà, òun ló fà á tí olóyè Sunday Igboho tó fi ní pé ó yá òun ti ṣetán báyìí láti máa dárúkọ gbogbo àwọn politician tí wọ́n sọ̀pọ̀tì àwọn ajínigbé wípé gbogbo bóun ṣe ń gbìyànjú láti wọnúgbó tàbí láti fọ ilẹ̀ Yorùbá mọ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé síbẹ̀síbẹ̀ àwọn gómìnà kan wọ́n máa ń yarí mọ̀ ni. Èyí ló mú pé olóyè Sunday Igboho tó fi ní pé àwọn gómìnà tó jẹ́ pé wọ́n support àwọn ajínigbé yìí ó yá pé òun máa dárúkọ wọn báyìí báyìí. Orúkọ wo ni olóyè Sunday Igboho dá? Ẹ bá mi wo fídíò yìí, ẹ má skip ẹ̀ rárá. Aya ẹ̀yin náà lẹ́nu. Ẹ má gbàgbé bá a ṣe ń wo fídíò yìí, ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ kílìkì lé subscribe button yẹn fún wa. Ọwọ́ yín tẹ̀ fi ń bá a tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Immediately we came on board, we felt we cannot keep quiet and we speak out. I will be coming to Oyo State for an advocacy movement. And during that period, the NUP also came out, because we felt it is time to fight these monsters. It is time to fight these animals. I call them monsters because I did not see any trait of woman in them. Because anybody can kidnap 1 year old and kill one be like you, and kill human being like you, behead human being like you, do not deserve to be identified as woman. So our plan was to come to the state, advocate to the state government, which we did yesterday, meet the security chiefs, the police, the DSS, the military, which we have been doing. I just left even the commissioner of police now. So it is part of our plan to say, okay, we should also see leaders in the states who know more about all this security structure and the battle and what we are passing through in this country. That's the reason we said, no, we have to see Oloye Sunday Igboho too. And let us tell them that we are open for any of the process and help bring back our students free and safely to work. Because part of the recommendation in our letters that we gave to the governor of Oyo State is that our local security structure, which is even Amateku, must be empowered. And even empowering them, they can bring people that are allied, that knows about this terrain and all these issues, to work together with them and help them. Because this is looking as if these people are trying to bring this country to its knees. And if we did not come together to fight these people, I pray it will not get to every one of us one day or very soon. And that is why, as a country, as student leaders, we have started this movement against insecurity in this country. We have started this advocacy that our campuses must be safe. And it is not just one man doing. Security is the duty of every one of us. And people like you, with your antecedents and records in this country, it will be an oversight to visit Oyo State, Ibadan, when you are around, and also not visit you when issues like this has happened to our students. That is why I said we should see you, greet you, and also tell you that the leadership of Nigerian students, we are open for any support, any move that will bring back our students to us. And you can consider Victoria Asata. Everything you have said, I hear very well. I want you to permit to speak now. No problem, I speak so I can communicate very well. My brother, don't be angry. No, is there any? Nǹkan tí mo fẹ́ sọ ni pé Ọlọ́run lè kó gbàgbé fún yín. Gbogbo yín náà tí ẹ ṣe wàhálà ọjọ́ láyé nínú ẹ̀jẹ̀. Àwọn ọmọ náà tí à ń sáré kiri ọlọ́dún ká ní àwọn ọmọ rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó fa ìbànújẹ́ tó pọ̀ gan. Ẹ̀ṣọ́ àìfẹ́ mi, state mi nílé, ọmọ Ọ̀yọ́ ti nílé, ọmọ òkú ìdẹ́ni mi. Ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó bà mí lọ́wọ́ gan. Bẹ́ẹ̀ ni pé mo ṣe fídíò kan ní nǹkan rẹ̀ abijọ́ mélòó kan orí mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ politics ni ó dẹ́n dùn mí lọ́kàn pé wáyé táwọn olóṣèlú wọn fi play game wọ́n fi play politics ni lọ́dún ìgbà táwọn kan bá bàtà dáná ń ṣe protest kan tó jẹ́ àwọn olóṣèlú náà sáyẹn lè àwọn ilé ìgbà wọn tó ń jẹ ọ̀rọ̀ tó ló ń ṣe human right tó ń politician ni ọ̀rẹ́ tó wà ló ń ṣe human right kọ́lọ́ ìdàrú yẹn
kí ni assurance pé tí ọ̀gá bá dé pé yẹn ò ní wọ́ọ̀sì ìjà àwọn tó ń gbà wọ́n. ẹ̀rí pé nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù pé àwọn ẹ̀ta kan lè mo bẹ̀rẹ̀ kí ní ẹni gbàdà pa mí báyìí ọmọ òkèèrè ọmọ olóṣèlú ni ọmọ ń tẹ̀lé wọn dáadáa. ìfẹ́ lè sọ pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ìgbà tó ṣẹlẹ̀ bọ́mọ kẹ́ jókòó nílé àwọn yẹn kàn lù wá bọ̀ bàbá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ̀rọ̀sì ń jiyàn pé ní gbàdà pa mí wọ́n pààyàn wọ́n sì báyìí pé kó làwọn ti pa wọ́n lábàtà yìí lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n béèrè lọ àwọn bàbá tó wà mẹ́ mo lè lọ bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà mẹ́ kò sí kọlu ní o pé ó dà àmọ́ nǹkan ọlọ́pàá pé àmọ́ ọlọ́pàá ló ti pa ìrànú mẹ́ tí ó sì ń kẹ́kẹ́ kọ́ fẹsẹ̀ rẹ̀ wọ́n lọ bọ́ ba ìlú kẹ̀kẹ́ bàbá ní kó dà wọ́n jọmọ òun gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ ń gbà ó ló ń gbó lọ fún fúnra òun tó tó gbọ́ wọn yẹn wa ẹ wá sẹ̀ nǹkan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá mo ti ń dẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò bíi kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè ní take my ẹ̀sùn nígbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ̀gbọ́n lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé ó tẹ̀ sí kò make sense ẹ̀ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin yẹn ó wà lórí ètò ìkẹ́kẹ́ yẹ pọ́n pí gbẹ́gbẹ́ àwọn torí wọ́n pọ̀ mẹ́rin yẹn àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mọ́ bàbá ìmọ̀ gbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúngbà wọ́n á sọ fún ẹni tó lídìí wọn sí kí wọ́n yẹn pé olóhùn ní sẹ́ńkì fáàlì lóko South West pé kí n má bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó pè kí wọ́n fi yìnbọn sí ìrìnàjò ti dá èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fi lọ́jọ́ méjì kẹ́ kúrò ní èmi wá fún pé ká jọ gbé lálàáfíà ìgbà tí mo ẹni tí wọ́n sọ pé kì í wọ́sọ àwọn wà délé àwọn abà níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lè ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ̀yọ̀ wọn síbi ó ti fi hàn pé nǹkan sọ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn ò fún ní support wọn tákù nǹkan tí mo ṣe yẹn kó tó di pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn so ìyẹn lọ báyẹn kó tó di pé Ọlọ́run lo àwọn bàbá wa àti gba new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbé ìjọba ẹ̀mọ́ bọ́lé kò sí nǹkan náà ẹ mọ̀ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ̀ pa àwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense tá a lè ra àwọn ọmọ kan tó lè tákù wọn wọn tó mọ̀ ẹ́ sí lélẹ́yìí àdókò kí bàbá Tinubu bá accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé nsìn mo ti lọ Kogi gan mo lọ bá wọn sí meeting bẹ́ẹ̀ mo rí pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ fún mẹ́rin no èso òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mi pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro àbí ajá sí ló lè léwúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká ara ti tẹ̀ náà ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ ọ̀pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ̀rí pé mo ti rí minister of defence yẹn aṣọ pé kàn fún mi láyè tó máa fún mi láyè mi fi gbéra mi ga tó máa fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tó ní àwọn propaganda sí lọ́wọ́ wọn lè ní wọ́n ti jí ẹgbẹ́ lókè akásá bẹ́ẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pààyàn bẹ́ẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù. ìjọba àwọn tó ẹ̀ṣẹ̀ kó yẹ. yes ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyé pé mi lọ bẹ̀ wọ́n nílò gbàgbóyà wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gbìgbì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn
tá a bá lè ṣe gidi tó bá pa wọn làwọn àlejò kan pa wọn okay now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi mọ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ọ̀ka terrorist tó mẹ́nu gbó okay now kàn sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní o àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dé wa mẹ́ kán kó bọ́ǹbù ẹ̀ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọn lẹ́yìn dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bá yín wọ́n máa kúrò mẹ́ easily èmi ò lè béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà ọmọ àti accent dìgbà wo gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní sí mi wáyé tí ò fà ìgbà mi kí wọ́n rẹ̀ gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jíyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó dẹ jíyàn gbé àwọn àìlọ bá wọn kájọ jà sórí nìkan sẹ mọ tó dẹ nìkan kẹ pé bọ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe nìyẹn gbogbo alamọ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbòòrò tí mo nẹ́ẹ̀dẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyín sòkòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ṣé wọ́n fẹ́ jí wọ táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mú drug orí mi pé jù tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà ṣe lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ gbẹ́njẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ìjẹ́ káwa tá a faralẹ̀ ká wọgbó tí wọn kájọ jà kí gbogbo wa fi kéèyàn mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣe kò kọ́kẹ́rẹ́ mọ̀ balẹ̀ kéèyàn mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ̀ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́rò jìnnà ẹwọ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí tó ti dà dìsẹ́ náà ni àmọ́ ọ̀fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ọba epo ní 64 naira ó fi kólẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi kólẹ̀ lọ ó sódà ó sì lọ́dún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensas Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́ expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n bá ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè bá ń sè yẹn mi ò lọ school mi ò kàwé òmù ká làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè bá yín takò ẹ gbogbo géèmù rọtẹ ń gbá tẹ kẹfẹ mọ fún àwọn èmi àwọn ọmọlọmọ sọfún yẹn ọpọlọ yín ti dàrú àdèmọ dárúkọ wọn láìpẹ́ ṣé tí wọn understand sọ Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara ṣe yẹn lẹ́yìn ṣe ń jẹ tàtí wọn làwọn kẹfẹ kóra ẹjẹ fún ọmọ dàlú tẹtàrí block wọn for what because wọn bò kọ yín jẹ wọn fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń pa àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ làwọn alókọ wọn wọ́n kàn fa àwọn ọmọlọ́mọ à ń ṣe human right lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 4something naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàrú wa kó sábẹ́ ẹ̀rọ orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa
àwọn bá máìndì tí wọ́n pé ká lé Tinubu lọ ká fọkà sàdárú ká lè kó àlèọ̀dá ká support wọ́n fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọ́lọ́ níjọ́ bàjẹ́ fún yín ọjọ́ dẹ̀ ní tì ẹ̀ ní ṣìṣe láéláé owó ẹlẹ́dì president ẹlẹ́dì governor lórílẹ̀‐èdè wa táwọn tó pèsè ẹni pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè ògùn dẹjọ́ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ stéètì ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́kẹ́ kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ì báyìí pé yẹn bá lẹ́mìí kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ̀n yẹn dìde pé kí la wá jẹ president gbé àjẹ sọ́yẹ́ni ẹ̀ union fún káwọn lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ mú nǹkan move ọ̀rọ̀ tí ń weight ó ní weight gan ju anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ́ bá spark ní sin gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ́ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ wọn pọ́n àwọn yàrá gbọ́n ju tí wàá bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ náà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe ta lẹ́ ń kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá sẹ́lẹ̀ state ẹ̀ mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet state ò dé ní tiẹ̀. ẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìjọba ti lọ́tẹ̀kẹ́ máa gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lè kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè kó fún àbá fìgẹ́látẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ̀ kó lọ gbó tẹ̀ ń ta àwọn yẹn jẹ́ àbámọ̀ tẹ́kùn ẹ̀kẹ́ ń pa àwọn ọlọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń pèsè lẹ́fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àwọn àmọ̀tẹ́kùn sí wọn lọ́rùn ẹ lọ́wọ́ sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn èlò sọ fún pé kó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣe wọ́n dẹ̀ jẹun ṣe to understand security for tí federal government ń gbé fún ẹ̀yìn níbo lẹ́ ń kó sí tẹ́ẹ̀ fi lè because ohun tẹ́ẹ̀ ń bìlẹ̀ fún mi pé state governor ní bí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀ exactly ẹlẹ́yìn ní number one state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa ọmọlé lóru tẹ̀sí lè sọ pé kán fi wálẹ̀ okay now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe ẹ̀ ń kó sápá ara yín ni bẹ́ẹ̀ bá kó sápá ara yín kí ló ń jí wa gbé fún kí ni bí mo fẹ́ mo wá nu gbé láti secure yẹn ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ́rọ̀ kọ̀ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà ní sọ́jà ń fẹ́ fún DSS wọn ti ń fẹ́ ìjẹ́ kò lè ṣe wá bóyá mo parọ́ mọ́ fẹ́ dúrà irọ́ dẹ̀ ń pa àwọn nìkan náà lọ́wọ́ yà kó tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbákan tó lọ ń kólẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ìjọba jẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo gbà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́sì lásán nǹkan tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security fò tí federal government ń kó fún yín dẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹn lẹ́kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn èyí bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún security abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security fò tí kankan o kẹ sọ káwọn abi federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn èyí lẹ̀ fún wọn ó kẹta ní ká bí Ọlọ́run ìjọba àjẹ fún gbogbo yín ojú òní tì gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ́ wà ń bẹ̀ ọ̀pọ̀lẹ̀ nǹkan yìí tẹ́yìn náà bá dé bẹ̀ ẹ ti di bí bàtà ti ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ṣe gómìnà ìlógún ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbófin rẹ̀ rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ àti gọ́fìnà ó wá give order ó ní kí jíòsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòun dóyìí ẹ tí mo lùtì mọ́lùdì ọmọ pa wọn gbogbo ẹ ṣe fẹ́mi ni kò dúró de president ó lóun ò ní àti ó ní because òun gba security force
òun dẹ̀ gbọ́dọ̀ ṣàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà Ìwòlárí tó fún sí tó gbèrò ọwọ́ ẹ̀ àwọn náà tó wá sọ di business wọn àmọ́ wọ́n jiyàn gbé lu àwọn wọn lọ gbówó ńláńlá wa àwọn ní di kíníkẹ jet àwọn ní di lórí rọ sọ náà níjọba ìjẹ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa write it down ẹni tá a bá fi sípò kan á jẹ́ tá a mọ̀ pé kò ní jáde ẹ ṣe gan. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tí máa ń gbá ọgbọ́n ẹ̀sìn lè ṣe gbé òun sá and àgbọ̀ gbogbo nǹkan tẹ́ sọ àwọn ọdẹ pẹ̀lú nǹkan tí a sọ fún gọ́fìnà gbàtàgbàdé wọn láti gbàtì synergy gbọ́dọ̀ wà yes láàrin federal government state government tó fi dé local government torí a lọ sí ìlú yẹn lánàá o mo rí gbogbo ẹ lórí ọgbọdún a ṣe dé ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí àwọn tó yẹ kó súnmọ́ wọn jù ní àwọn local government because àwọn tó ń gbé ìlú yẹn ọ̀ṣà àwọn tó yẹ kó ń japẹtẹ wọn ṣe kí ni wọ́n ṣàfẹ́ gbélé ayé wọn pé káwọn ṣáà jí kọ́ jẹun káwọn lọ sóko àwọn kọ́kọ́ àwọn balẹ̀ ọkàn balẹ̀ kò sí ọ̀lẹ́ ọ̀rọ̀ níbo lálága kásù bẹ̀yẹn wà ṣé gómìnà rìlíṣì owó fálága kásù ní kọ́bọ̀tà kó sọ ká gbọ́. president local government fún is not really felt so wọ́n fún local government 5 million kí ni kò fi ṣe òun ọ̀dẹ̀ ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n yọ láàárọ̀ la. ó padà sí ọwọ́ ìjọba and gẹ́gẹ́ bá a ti ṣe wà nígbà tí a ti gbọ́ tiẹ̀ ní ẹ ti ń put up a security structure. Yes. ìwé ẹ̀kọ́ àwa náà at the level of NAS we also tell the federal government Thank you. to give the necessary support for this conflict because ìjọba náà ò lè dá ṣe. bẹ́ẹ̀ ní everywhere ìjọba ò lè dá ṣe ẹ bá wo àwọn advanced country kan wọ́n ní private security structure tó jẹ́ pé ọwọ́ akẹ́kọ̀ọ́ tún ṣiṣẹ́ fún government ẹ̀ máa ṣe kíni because àwọn tó mọ ìlú ó dàbí ìgbà tí president Tinubu tó wà ní Èkó tó create Labourhood Watch NLC Labourhood Watch nígbà yẹn àwọn tó wà nínú àdúgbò ló máa mú bóyá wọ́n á máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní àdúgbò wọ́n á máa get information wọ́n á máa fún un lọ́pọ̀ tó yẹ Yorùbá lè dá lọ ẹ̀sùn fún information lọ́pọ̀ lọ́ fi ṣiṣẹ́ so ó jẹ́ kí gbogbo àwọn local area yẹn wà secured because àwọn agbanipa yìí wọn wá sí town bẹ́ẹ̀ni wọn wá sí ìgboro inú oko ẹ̀nà dúró sí. ẹ bá rí agbanipa tó bá wá kidnap nígboro yẹn ṣe bandit àwọn ìgbésẹ̀ bandit àwọn yẹn àwọn ẹrú gbòòrò ní hostage yìí làwọn yòókù àwọn yóò fẹ́ di ohun ni. bandit ọ̀wọ̀ gbòòrò wa nínú àwọn inú oko ẹ̀nà dúró sí ibẹ̀ dẹ̀ ni ó bá ó nídìí kí a wà kó secure because nísìnyí wọ́n ti tọ́ wò báyìí wọ́n ti dùn mọ́ wọ́n ti gbé student wọ́n ní kí wọ́n ṣe wá gbé student south west everywhere dàrú gbogbo everybody ní àdìgbà ó ní pé àjà àlàfo tábàjẹ́ sọ pé lọ́tẹ̀ yìí àti bẹ̀rẹ̀ tó pé à ń dí ọ̀nà à block ọ̀nà ní pé tábà tó bá jáde ẹ̀ sì dá block gbogbo àwọn terrorist tó kó ọmọ wa dání yẹn wọ́n á fi government gba sunday pressure. bẹ́ẹ̀ni negotiation tó máa bẹ̀rẹ̀ ẹ bá ń pàtẹ́ fún àwọn negotiation tó máa bẹ̀rẹ̀ àwọn gara ilé fún ìjọba wa láti achieve and ìjọba máa wà under pressure láti kówó yẹn sílẹ̀ fún kówó yẹn àbí kò tó bá bẹ̀rẹ̀ láti kó sílẹ̀ tó bá dé ti rí gbà wàhálà ti dé kí ni wọ́n ti dùn tó lọ ká máa expect wọn ní ibòmíì ní south west ní èkìtì lọ́la God bless my brother wọ́n tún jẹ́ bẹ̀tẹ̀ lókè àwọn lọ́yà lónìí. bọ́ tí gbogbo wa bá dúró ká jẹ́ kó mọ̀ pé a support nǹkan tẹ́ ṣe yẹn agbárípa yìí ìjọba wa gbọ́dọ̀ pa yín ni. bẹ́ẹ̀ni tàdé bẹ̀rẹ̀ tí gbọ́dọ̀ rí pé ọ̀rọ̀ tó wà lẹ́nu wa is telling the government that we support you to kill these people we support you to finish these people and rescue our people. tí a bá rí pé ìjọba ń gbé gbèsè àbílẹ̀ pé kí Nigerians can support àwọn security ìjọba okay àwọn security náà try security ò try ni wọ́n lọ sínú gbó tí mẹ́ta lọ tẹ landmines tó lọ pa wọn dànù kíní yẹn ó dá wọn kùtùkùtù wáyé ni àwọn yẹn náà ní God bless àwọn náà ní family àwọn sójà tó kú síbẹ̀ yẹn náà ní family DSS tó kú síbẹ̀ ní family ọlọ́pàá tó kú síbẹ̀ ní family kátó sọ pé àwọn àmọ̀tẹ́kùn inú mi ló pé gómìnà náà ní tó ọ̀dẹ̀ àmọ̀tẹ́kùn tó ti kú kọ́mi ọ̀bẹ lè pọ̀. a ní ọmọ a ní ìyàwó ní kìnìtàn tó jẹ́ pé àwọn ọmọ wọn náà akẹ́kọ̀ọ́ ni wọ́n náà so level tá a ti wà yìí ń ṣe level òṣèlú and nígbà tá a sọ̀rọ̀ lánàá fún take politics away gómìnà náà dé sọ fún wa pé àsìkò yóò ṣe àsìkò láti fi ọ̀rọ̀ yìí ṣe politics pé kí everybody ká má dípa eléyìí ń blame eléyìí mọ́ eléyìí ń blame no everybody should come together and coming together ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi ń ṣọgbọ́n gbà mí kí wọ́n pe everybody anybody tó bá ní òun mọ ọ̀nà òun mọ ways láti secure ìlú yìí ní Nàìjíríà ní south west because
nǹkan tó bẹ̀rẹ̀ láti north tó ti wá ń wọlé wa tó wọ Kwara ọ̀dọ̀ wa ló ṣe sí tẹ́lẹ̀ tẹ bá wọn táwọn tí mo lé wọn bára bá yẹn gbogbo ẹ̀sìn wẹ́lu ni but wọ́n rí i pé gọ́ọ̀mẹ̀ntì kan sọ̀pọ̀tà láti bá mi jà. wọ́n fi Kwara ṣe testing ground wọ́n dẹ̀ ṣe fi Kwara ṣe testing ground lọ́sìn wọ́n ti ń wọ́n ti wọ south west wọ́n ti wọlé Èkìtì báyìí àwọn ọmọ kan yìí wà tọ́kú láti jọ àwọn tí kò wọ́n lè kú sí wọ́n dẹ̀ sọ pé wọ́n àgbò ẹ̀ àwọn tó kó ní ìbà security sọ pé àwọn ti round wọn ò lè jáde advance but wọn ò lè àtàkì wọn torí àtàkì sẹ́lẹ̀ ọ̀tún àtàkì jẹ́ ọlọ́fẹ́ pa bàbá náà pa ẹ̀ so tí security bá sọ àwọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ fún wa táwa náà dẹ̀ ní pé ẹ̀sán fọ̀ ní up tiwa wá ní pé láti ṣe advocacy in the right way kí àwọn people yóò fi because they are on social media. Bẹ́ẹ̀ni. Those criminals are on social media. Wọ́n ní fọ́mọ́ntì káàkiri. They are seeing everything we are doing. Wọ́n sọ ohun tí ń ṣẹlẹ̀ fún wọn. So àwọn tó fi ń ṣe òṣèlú fine for them. Gbogbo wa náà la nọ́ mọ́. Bẹ́ẹ̀ni. Gbogbo wa la níyà. Àwọn ọ̀nà Ọlọ́run. Tó bá ti kan tó bá jẹ́ family wọn yóò tẹ̀ tàn wọn náà. bóyá bó ṣe máa ṣe òun ni wọ́n ṣe ṣe. So we at the leadership of NAS our interest ní òṣèlú tẹ́lifọ̀dì ṣe. Yes. Our interest is that gbogbo nǹkan tó bá gbà kí wọ́n ṣe kí àlàáfíà kó wà ó ti ẹ ṣe pé àti gba ọmọ yẹn kó gba ọmọ yẹn ó ṣàti gba wọn nìkan kí wọ́n gbà kó dẹ̀ make sure pé àwọn pípù yẹn owó òfin pa wọn. Exactly wọn gbọ́dọ̀ lọ. nǹkan tí a fi lè fi ọwọ́ rọrí sùn nìyẹn torí ó ti bẹ̀rẹ̀ nìyẹn. bàbá continue láti fi pressure threatening government jù tí government bá lọ negotiate nǹkan ńlá fún wọn tó dáa gòkè for period ẹgbà ó ti dọ̀bẹ̀ nìyẹn. ó dọ̀bẹ̀ fún wọn nìyẹn o so we do our statement we do our speech. We encourage the government to engage the Iraqi security network further and let them do all the activities and let it. This government, this present security structure we have in this country, àwọn lọ yanjú gbogbo ọ̀rọ̀ àìpògùn pààyàn kiri ní south east. Tí o lè sí kankan mọ́. This is my brother from the south east. When was the last time IPOB has killed or kidnapped people in south east now? It is not. I think they are trying to reduce it. It has reduced drastically. That is what we call sincerity of purpose. We saw how did it resolve? The governor of Anambra stood his ground that Every Monday. That Monday sit at home. Stop. It cost him to lock down the market. It cost him to go head to head with those people. So we cannot reduce the capacity of governors when it comes to securing their state. The same way we cannot reduce the capacity of the federal government. The Bible state town made about and we are seeing what the military are also doing against the ISWAP, the Boko Haram, the way they are bombing and doing everything to them. Call bomb our bandits, you know. We see bandits from terrorists. They should be treated like terrorists. So lágbára Ọlọ́run wá fún wa ṣe ẹni mo pọ́ lọ́wọ́ jẹ́ kí àwọn ọmọ wa àwọn olùkọ́ wa kí wọ́n padà sí àmì so ẹjẹ́ yàn kan gbòógì when we talk of security structure we know your history we know your record àṣẹ ní òkè àwọn àníbàdàn ẹ jẹ́ ká tún gbọ́ ní ẹnu tẹ̀yìn náà nǹkan tá a tún gbọ́ yìí náà a tún sọ́pọ́tù àwọn nǹkan tá a ti gbọ́ àwọn tó kọ síta sí ìgbà pé nǹkan báyìí báyìí ló tún ṣẹlẹ̀ òkè ìjọba ṣe kí ni ọba wa ṣe One day, yeah, for his enemy. Yeah. Baba o, Baba o, Baba o. Olúwa dá bàbá sí fún wa. Baba o, Baba o, Baba o. Olúwa dá bàbá sí fún wa. Why